ọmọ Yorùbá ti tún ti ṣẹ̀. Ó ti ṣẹlẹ̀ láàrin àwọn ọba ilẹ̀ Yorùbá. Ẹbí ní ẹgbẹ́ kí ló ṣẹlẹ̀? Ẹ farabalẹ̀, ẹ wá wo àrà tí kábíyèsí ọba Ògúnwùsì Ọ̀jájá eléyìí ọmọ ṣẹlẹ̀ yìí. Ẹ wá gbọ́ èdè, ẹ wò yìí tí ẹ mọ ẹni o, yìí mọ bí mo tiẹ̀ ṣe lè sọ àti tẹ́ ẹ bá dé àwọn fídíò yìí wò. Eléyìí ọ̀ṣẹlẹ̀ ní láàrin àwọn ọba wa. Mo wá fẹ́ bèèrè wípé ayé ló ṣe léyìí àbọ̀lọ̀ àbí àwọn alálẹ̀ àbí kí lẹ́ni kí n sọ gan-an níbo ló ti ṣẹlẹ̀? Ṣé ìgbàgbé tó ló ti kúrò nínú ìròyìn? Ó ti di ohun tó ti ṣẹlẹ̀ gangan wípé Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Abdulrasheed Adéwọ̀lú Ọ̀nàdọ̀jà ó gbadé Olúbàdàn tilẹ̀ Ìbàdàn gẹ́gẹ́ bí ọba. Àmọ́ nígbà tí èèyàn bá fẹ́ gbadé, àwọn ìṣẹ̀lẹ̀ kan máa ń ṣẹlẹ̀ pàápàá jùlọ láàrin àwọn lọ́balọ́ba. Eléyìí tó ṣẹlẹ̀ láàrin Olúbàdàn àtàwọn ọba tó kù pàápàá jùlọ láàrin Ọ̀ọ̀nìrìṣà Ìgbẹ̀lẹ̀dé Àtẹ̀pọ̀n, ọba Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá the second. Eléyìí tó yàtọ̀, èmi ò rí eléyìí rí, ẹ̀yin ẹ̀yà ẹ wá bá mi. Ọgbọ́n ọmọ Yorùbá ẹ bọ́ bí o, ẹ wá kẹ ẹ wá bá a kọ́ sí comment section. Ṣé kó máa lo bíi àbí kó máa lo bíi? Ṣé kí àwọn ọba wa máa ṣe báyìí lọ àbí kán wọn jáwọ́ ń bẹ̀? Torí bàbá ìṣe àwọn nǹkan kan, wọ́n sọ àwọn èdè kan, ni wọ́n wọ àwọn ọ̀pá kan. Wọ́n ẹ̀rù mi ẹ má jẹ́ gbà yín lásìkò. Ẹ jẹ́ ìgbélé lọ sí ibi fídíò yẹn náà. Bẹ́ẹ̀ bá ti wọ̀ tán, padà wá bí bá ti wá padà dé àtúnyẹ̀ yẹn náà àtúntò tó parí dáadáa. Ọ̀yá ẹ bá kó o sí nínú ilé ẹ̀ onílé. Ibi ojú mọ́mọ́ ti mọ́ wá, ló tu wúfẹ̀.
Jáná o, ayéfẹ́lẹ́ wa gbé àwọn àfiṣàwò inú mi torí mo rọ́jọ́ inú mi torí òní ṣojú mi bàbá látọjà dolúbàdàn ọ̀rẹ́ mọ́ ọ̀rẹ́ wá. Ibi kan ẹ máa sáré kan ní ọjọ́ yẹ yín. Bàbá látọjà dolúbàdàn ọ̀rẹ́ mọ́ ọ̀rẹ́ wá. Sọ́sì yẹ yín, ẹ tún tukọ̀ lẹ́ẹ̀kan sí bàbá látọjà dolúbàdàn ọ̀rẹ́ mọ́ ọ̀rẹ́ wá. Ó yẹ ẹgbẹ́ mi kọ́. Inú mi dùn torí mo rọ́jọ́ òní. Inú mi dùn torí òní ṣojú mi. Bàbá látọjà dolúbàdàn ọ̀rẹ́ mọ́ ọ̀rẹ́ wá. 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 Bàbá mọ́ ọ̀rẹ́ wá. Ọ̀rẹ́ mọ́ ọ̀rẹ́ wá. Bùrọ̀dá mọ́ ọ̀rẹ́ wá. Ọ̀rẹ́ mọ́ ọ̀rẹ́ wá. Àǹtí mọ́ ọ̀rẹ́ wá. Ọ̀rẹ́ mọ́ ọ̀rẹ́ wá. Ọ̀rẹ́ mọ́ ọ̀rẹ́ wá. Ọ̀rẹ́ mọ́ ọ̀rẹ́ wá. Ọ̀rẹ́ mọ́ ọ̀rẹ́ wá. Àwọn láti jáde. Kẹ́ ẹ gbé kẹ́ wá bá mi ṣe. Gbogbo ayé máa gbọ́. Ẹ̀rọ pé December lè máa ń gbé òun jáde láti gbé special. Bàbá wa lábẹ́rẹ́ ààrẹ. Bóyá Facebook. Inú mi dùn torí mo rọ́jọ́ òní. Inú mi dùn torí òní ṣojú mi. Bàbá látọjà dolúbàdàn ọ̀rẹ́ mọ́ ọ̀rẹ́ wá. Ọ̀rẹ́ mọ́ ọ̀rẹ́ wá. Ọ̀rẹ́ mọ́ ọ̀rẹ́ wá. Onímọ̀ ọ̀rẹ́ wá. Ọ̀rẹ́ mọ́ ọ̀rẹ́ wá. Bàbá látọjà dolúbàdàn ọ̀rẹ́ mọ́ ọ̀rẹ́ wá. Kábíyèsí o. Kábíyèsí o. Bàbá ayọ̀ Ìlọrin inú gbogbo wa ló dùn sí yín. Ẹsẹ̀ yín dá ẹsẹ̀ dáadáa lè gbé wọlé. Ẹsẹ̀ yín dá o. Àwọn olórí orílẹ̀-èdè ṣì ń bọ̀ torí iṣẹ́ tẹ̀ ṣe sílẹ̀ yìí. Àṣélẹ̀ làwọn àgbà. Òun ló ń pa òwe fún wa báyìí pé gbogbo wa níta bá ṣe sílẹ̀ lọ́jọ́ òní ìtàn ló máa dà lọ́la. Bàbá yìí ṣiṣẹ́ ìsílẹ̀ ní ààrẹ tọ́jọ́ lò gbàgbà táwọn jẹ gómìnà ó wá bí ó wá forí balẹ̀. Ẹsẹ̀ kábíyèsí bá dé wà lù. Tí gbọ́dọ̀ wá sọ pọ̀ rẹpẹtẹ lẹ̀ ẹ máa wo iṣẹ́ ọlọ́run bó ṣe ń ṣiṣẹ́. Ẹni tó bá ní kò sí ọlọ́run kò rí ayé gbé. Ẹni tó bá ní òsì ọlọ́run ẹ̀yin náà wo àpẹẹrẹ yẹn. Ọlọ́run Olódùmarè àbàbà dúró tì í.
dáwọ́lé àwọn ìyọrí sí inú gbogbo wa ló dùn. Ààrẹ orílẹ̀-èdè wa President Bola Ahmed Tinubu inú wọn náà dùn. Gbogbo ààrẹ tó ti lọ President Ọbásanjọ́ inú wọn dùn pátápátá. Àwọn gómìnà ilé yàtọ̀ ó ti ṣe gómìnà tẹ́lẹ̀ olúwàjò Olúbàdàn à ń pọ̀ mbẹ́. Ìbàdàn iṣẹ́ pọ̀ lọ́jọ́ náà ẹ jọ gbogbo ẹ̀yin èèyàn lálẹ́ má jókòó ó láti yẹ Ìbàdàn o. Gbogbo ẹ̀yin lórúkọ Ọlọ́run alẹ́ tó pọ̀ bí mo wá gbà yín mọ̀ràn ni gbogbo ẹ̀yin lórúkọ Ọlọ́run ẹ má ṣe tẹ́tẹ́rẹ́ èmi náà ìyànlá Ìbàdàn ó fẹ́ gbàlejò torí ẹsẹ̀ tí bàbá ìgbé wọ ìtẹ́ yìí ó lágbára. Ẹ jẹ́ kí àlejò kó gbádùn ó ń dúró dáadáa ṣé mi pé ara wa ni àjọ wà bá jọ sọ ni o àjọ ní Ìbàdàn ni o kábíyèsí Olúbàdàn tún sọ o ẹ bá mi ká. Nítorí pé Ìbàdàn gbàgbà àlejò rẹpẹtẹ òun náà ní ẹ̀bùn tí mo mú wá fún bàbá ẹ̀bùn ẹ̀dàn láíláí nítorí pé ẹ̀dàn ló máa ń rẹ́yìn oṣù. Ìdí ọmọ ọrùn mọ́lẹ̀. Làbálẹ̀ èdè máa ń dún. Ìbàdàn ó gbàlejò púpọ̀ káàkiri àgbáláyé. Bàbá ẹ máa pẹ́ láyé o. Nítorí pé aṣúlẹ̀ ló pílẹ̀ ilẹ̀ olóògbé àtẹ̀pẹ́ ló bí Àjọmúsọ́ra ló bí ọ̀rọ̀ síkẹ̀ ló bí èsì ló bí ẹjọ́ ẹni ló bí àìkú ló bí àgbẹ̀láyé tẹ̀pẹ́ làbùtọ̀ ń tẹ̀lé bàbá ẹ máa fẹ́ láyé ẹ máa lò gbà pẹ́ pẹ̀lú ìrọ̀rùn lẹ máa fi lò gbà yìí nígbà kẹ́kẹ́ gómìnà tó ní kẹ́ ṣe oníkàrí bí kẹ́ kó sì pínlẹ̀ Ọ̀yọ́ lágbára Ọlọ́run Olódùmarè ìgbà rere ẹ̀tún máa kó sí ara òní ní ẹ̀ ní rí nira gbogbo àdáwọlé ayọ̀ ṣe rere lóòtú fẹ̀ ni wọ́n ti kọ́kọ́ ro ẹ̀dán Ajíbọ́lá ẹ̀dán ọ̀rọ̀ tó dúró nínú ilé Ọlọ́run Olódùmarè ajẹ́kẹ́ pẹ́ láyé o. Ìtọ́ àdúrà náà mo mú wá fún yín torí ìdájogún lórí ìtẹ́ ìní ìtẹ́ gbogbo wa náà ni. Ojú ogun tó sọ pé òrìè rí ọ̀nà àbáyọ iná Ọlọ́run máa jó wọn dànù. Olúwa rán mi sí gbogbo ẹ̀yin ènìyàn tẹ́ ń gbọ́ mi. Ó pẹ́ tí Hánà ti lọ sí Ṣílò ṣùgbọ́n lọ́jọ́ kan á dá Hánà lóhùn. Ogun wo lẹ́yìn náà ń là kọjá tó dàbí pé tí ń gbàdúrà tí ò sí ọ̀nà àbáyọ. Ṣé ní ìlú tẹ́ wà ní òkè òkun, ṣé ní Nàìjíríà ni, ṣé lórí iṣẹ́ ni, lórí ọmọ ni, ohun gbogbo lórí ìgbéyàwó ni, ohun gbogbo tẹ́ ń là kọjá tó dàbí ogun. Ẹ jẹ́ a jọ gbàdúrà, ẹ jẹ́ a jọ wá ojú Olúwa. Kò sí tọ́lọ́run ò lè ṣe. Àbí tí yóò bá ti pàdé wòlíì tiẹ̀, òun ló máa dàbí pé kò sí ọ̀nà àbáyọ. Olúwa ló wá rán mi sí ọ wípé àkókò yín ti tó. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí láti jọ gbàdúrà papọ̀ kájọ wá ojú Olúwa, kájọ mú àṣírí ogun eléyìí tó ń jà yín. Òun náà ni +234 7024475427 lẹ́ẹ̀kan sí +234 7024475427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ̀yin náà máa rí ìyanu tí. TV ìkànnì tó ń ṣojú gbogbo ọmọ Yorùbá nílé lóko ẹ ṣé tẹ̀ ń wò wá. Ẹ káàbọ̀ padà ọmọ Yorùbá àtàkà ọba Abdulrasheed Adéwọ̀lú Ọ̀làdọ̀jà òun ni mo fẹ́ kọ́kọ́ bá lọ́rọ̀ pé bàbá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ òní ìṣà ẹ wo bí orí gbé ìdè òwe ẹ wá wo bí orí gbé ọdẹ òwà òun bó lè délẹ̀ ìyòwò bí orí gbé ọdẹ níjọ́ kìíní àná nígbà tí bàbá yìí bẹ̀rẹ̀ sí ní ìjàgbó ọ̀rọ̀ òyìn òṣòyè gómìnà tí wọ́n fi làkàlàkà ọjà gómìnà wọn pọ̀ tó kùtù
lórí kíni bàbá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ onírìṣà ẹwọ ẹ̀yìn níwò àwọn tó bá yí jagunjà lánàá ẹ̀tìlẹ́yìn gbogbo àwọn tó kú yín ní tọ́tọ̀ pé kí yan ni tí wọ́n sọ̀kalẹ̀ tí wọ́n wá lùbàdàn tí wọ́n ní kò sí wàhálà lábẹ́jà máa ṣe lọ́bẹ̀ lọ tí wọ́n padà ní ìwúdá tí wọ́n ti yọ ní tí wọ́n náà wọ́n ní kàkà àwọn fẹ́ ṣe sí wọ́n ti wá dọ̀bálẹ̀. Bàbá orí tó máa dádé inú agbègbè dẹ̀bí ti wá ọrùn tó bá sì máa wò jìgbà inú agbègbè dẹ̀bí náà ló ti jáde. Ẹ wá rántí bẹ́ẹ̀ ṣe lórí àlefa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ bàbá Onírìṣà. Ìtẹ̀síwájú ìran Yorùbá iná ẹ̀rọ ṣe wá lórí. Òun ni kẹ́ ẹ jẹ́ kó mọ́mọ́ láyà kan yín nítorí kíni. Torí pé láì jẹ́ pé òmìnira bá dé fúnlẹ̀ Yorùbá àròyìn wálé Oníkòyí ò sí ogun lọ. Ẹ̀tìrẹ́yìn àmúmọ́ àwọn ọba tí ó gbéra Yorùbá lókè iná ẹ̀lẹ́yẹ o bẹ́ẹ̀ bá wà ní kò kẹta tẹ́ wà ní kò kẹrin mọ́ káàdé kan méje ní àárín ilẹ̀ Yorùbá ká tó kọ Ìbàdàn àti ilẹ̀ Ìbàdàn. So ẹ̀yin ilẹ̀ wa papọ̀ pọ̀ pẹ̀lú kábíyèsí Onírìṣà Aláàfin tìlú Ọ̀yọ́ gbogbo ẹ̀yin ọba lọ́wọ́lọ́ba lẹ́wà papọ̀ pọ̀ òmìnira Yorùbá jẹ́ wọ́n lókun. Wọ́n ti gbé Fúlàní káàkiri tàkìtà ní ìsìnlẹ̀ wa ni wọ́n ń bọ̀. Ohun tí mo sọ pé ó ṣẹlẹ̀ tí ò ṣẹlẹ̀ ní ẹgbẹ́ èdè tí a kọ́ Onírìṣà pé ó ní bàbá wa dání bàbá láàrin Onírìṣà àti ọba Adéwọ̀lú Ọ̀làdọ̀jà. By age ọba Adéwọ̀lú Ládọ̀jà ó ju Onírìṣà. Àbí ṣùgbọ́n by title bẹ́ẹ̀ni tó di àrólé ilé mú ọba Onírìṣà kì í ṣe ẹgbẹ́ ọba Adéwọ̀lú. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí àṣà tí ìṣe Yorùbá tó jẹ́ pé ẹgbẹ́ fábọ̀ fágbà bàbá ṣe kí ni ó tún pe bàbá ní bàbá ẹ̀wọ̀n ni tí wọ́n compose. Irú nǹkan báyìí la fẹ́ kó máa ṣẹlẹ̀ láàrin àwọn ọba. Ọba mélòó ló ti lọ bá Olúbàdàn nínú ẹ̀yìn ọba tó kù tẹ́ ẹ ló kọ lọ àṣọ àwọn tó wà lọ́dà wọn. Torí mo gbọ́ fírí nínú fídíò kan tí bàbá rẹ̀ ti dáàbò àwọn ọba tó wà bẹ́ẹ̀. Bí àwọn ọba àgbo ọ̀rà ọba Sẹ́yìn àbí Parapàṣà. Ẹ̀yin tẹ́ ẹ ló kọ̀ọ̀kan ṣé kò lérò kò ní ìdí pé ẹ̀yin yọjú sí Olúbàdàn àti ilẹ̀ Ìbàdàn tuntun. Ọmọ Yorùbá àṣà ẹ̀kọ́ ń bẹ lára kábíyèsí Onírìṣà jìgbìnì bí àtẹ ìpín. Yàtọ̀ sí kéèyàn ó kàwé kábíyàn àtúbàbá yìí bí òbí rẹ̀ òtútù rẹ̀ bí. Àmọ́ àmọ̀ràn mi fún kábíyèsí ọba Adéwọ̀lú Ọ̀làdọ̀jà òun náà ní wípé bí wọ́n ṣe sọ pé àwọn dáríjì gbogbo ẹni tó bá ṣàwọn bẹ́ẹ̀ lọ́sàn-án dáríjì òun náà ní bàbá. Báwọn ti fi wọ́n lẹ̀ fọlọ́ má dórí àlééfà kẹ máa lọ àléètì kẹ máa gbẹ̀san kẹ máa fa ohun tí ò tó fọ. Má ṣe bí ara àdókò olójú ìtàn tẹ báàlẹ̀ tẹ gbọ́dọ̀ tẹ̀lé. Tọ́ba jẹ́ tàn ogun lẹ báàlẹ̀ ẹ̀yẹn fìyẹn lè àlàáfíà ni.
gbogbo ọmọ Yorùbá ẹ ṣe ẹ bá ní ètò yìí tó bá jẹ́ bá àkọ́kọ́ yìí bá mi subscribe sí channel yìí ẹ bá mi pín ìkọwọ́ gbogbo ayé lọ ṣé mo dúpẹ́ àtúnpadà.